Hello, everyone. Good evening, and welcome to my new page. This is your boy, Mike Ola, popularly known as Ifagugu. When I remember how I tell them, say, make you come meet me for Facebook. I mean, for YouTube. Say, for YouTube, it will be no holds barred. Now, anything where we like, if we talk here. No be like wetin we dey do for Facebook. The one where they do for Facebook now for only Yoruba Nation show, and for there e get some things where we no fit bring come discuss, because if we do so, a lot of people go take am. They talk say now Yoruba Nation people they do this, they do that, and because of that sometimes we no go fit talk about some things where we want talk about. So now for here, when I go they meet me for here, I fit speak any language where I like. If I like, I go they talk am for Yoruba language, and then I go mix am with broken. At the same time, I fit talk am for English. So now for here, I go do show where we say you go enjoy me, no holds bad. Anytime where I come here, they do show for this YouTube page. Now anything where I like, I fit do. Anything where I like, I fit talk. And at the same Mike Ola Ifagugu where una know for Facebook, and I go see here. I no go bring una anything where be lie, where no be true. And anytime where I get opportunity to show you video to back up what I'm saying, I go bring am show una. Now, most of the time, I feel no get right to come play video here. But I promise you, say anything where I go show you for here, na truth. I no go lie to you. Now, I want to introduce myself to you and make you come along with me. Like I said, my name is Mike Ola Ifagugu. Your one and only Ifagugu that you all knew on Facebook. Only difference here is that there is no host bar here. I'm going to combine all the languages. And some have been asking me, oh, we had some people calling you Dr. Mike, Dr. Mike. Yes. It's not just an ordinary title that I gave to myself. It was something earned with a certificate. Yes, I'm Dr. Mike Ola. But that's not what we're here to discuss. I'm here to introduce myself and tell you that whatever you have known me for on Facebook, that I'm doing in Yoruba Nation agitation and struggle, that same quality is what I'm bringing over to you on my YouTube channel. The only difference is I'm not going to be discussing on this channel as a Yoruba Nation agitator. I will be on this channel, on this YouTube channel, talking to you in any language I like and presenting facts and figures. I'll be bringing you entertainment, news, sports, and things that have to do with culture. It could be the Yoruba culture, mostly, the Igbo culture, the Hausa culture, whatever comes in line, or whatever comes off for discussion. But the most important thing that I want us all to understand is on this channel, I'm trying to point us in a direction whereby we understand what is going on, and we get to realize what's going on, what happened, where did we miss it, how did we miss it, is there a way out, how can we get out of this. Ohun tí mo ń sọ látẹ̀kan ni pé èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Mike Ola Ifagugu yín kan náà ni tẹ́tí mọ̀ lórí ìkànnì Facebook. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, mo ní kẹ́ darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí wípé màá bẹ̀rẹ̀ sí ṣe àwọn ètò, ṣùgbọ́n ètò tí màá máa ṣe níbí kò ní ohunkóhun ṣe pẹ̀lú Yoruba Nation. Ìdí ni wípé mo fẹ́ kí àyè gbà mí láti sọ̀rọ̀ lórí ohunkóhun tó bá wù mí níbí láìsí àmúlùmọ́là àbí pé à ń dàpọ̀ mọ́ra wọn tí ò wá ní yé àwọn èèyàn. Ẹ̀yin kan sì ń béèrè ẹlẹ́gbọ́ tí wọ́n ń pè mí ní Dr. Mike Ola, ẹni báwo ló ṣe jẹ́. Bẹ́ẹ̀ ni, oyè tó níwèé ẹ̀rí lórí ni Dr. Mike Ola tí wọ́n ń pè mí. Kì í ṣe oyè àfẹnujẹ́
àbí oyè orí afẹ́fẹ́ lásán. Oyè tó níwèé ẹ̀rí ni, lóòótọ́ ni. Dr. Mike Ọlá tí wọ́n ń pè mí, mo ní ẹ̀tọ́ àti jẹ́ bẹ́ẹ̀, wọ́n sì ní ẹ̀tọ́ láti pè mí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe wá sọ, níbí àyè ó gbà wá láti máa yànnàná ọ̀rọ̀ àti láti máa pera wa sákíyèsí lórí ohun tó ní ṣe pẹ̀lú àwọn ìròyìn, eré ìdárayá, àṣà àti ìṣe wa pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ bá kàn, a ó máa mú ẹnu kan àwọn àṣà àti ìṣe ilẹ̀ Ìgbò. Bẹ́ẹ̀ náà la ó máa mú ẹnu kan àwọn àṣà àti ìṣe ilẹ̀ Haúsá. Níbí kò yọ ẹnikẹ́ni sílẹ̀. Ibí gbàgede báwo ni mo ṣe fẹ́ pè é? Gbàgede ìdáraẹnilẹ́kọ̀ọ́, gbàgede ibi tí mo fẹ́ ká ti jọ pe àjọ tó nírònú, tá ti jọ pe àkíyèsí ara wa sí pé báwo la ṣe débi tá a wà yìí, kí ló ṣẹlẹ̀? Ibo la ti kùnà láti ṣe ohun tó yẹ ká ṣe tó fi di pé a bára wa níbi tá a wà yìí? Kí ni ohun tí a lè ṣe láti fi rí pé a gbé ara wa kúrò níbi tí a wà yìí, láti gbé ara wa sójú ọ̀nà tó tọ́ àti tí ó yẹ láti tọ̀, láti rí pé ayé àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn padà sí rere, ká tú ìrìn àjò wa, ká tú ìrìn wa tò kó lè rí bí wọ́n ṣe lérògbà láti lẹ̀ pé kó rí fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Nígbà tá a bá wá ń ṣe yẹn, a ní ṣe ohunkóhun níbí tí ó fún ẹnikẹ́ni láǹfààní láti mú ohun tí a sọ àbí tí a ṣe láti lọ máa lẹ̀ mọ́ ọ̀rọ̀ ìjìjàǹgbara Yorùbá Nation, láti wá lọ máa fi gbé ogun ti Yorùbá Nation pé ohun tí wọ́n ń sọ ò dáa, ohun tó ń ṣe ò dáa. Òun ni mo ṣe là á, tí mo ṣe pín, tí mo ṣe jẹ́ kó yé oníkálukú wa pé ohunkóhun tí n bá ṣe lórí ìkànnì níbí, Mike Ọlá yín kan náà ni, ṣùgbọ́n kò ní ohunkóhun ṣe pẹ̀lú Yorùbá Nation. Ohun tí n bá sọ níbí àbí tí mo bá ṣe, Yorùbá Nation kọ́ ló rán mi. Ẹnikẹ́ni tó bá takò àbí tó bá bí nínú, èmi ni kẹ́ ẹ kọjú sí, ẹ má kọjú sí Yorùbá Nation. Àmọ́ ohun tí n bá sọ lórí ẹ̀rọ ayélujára àti Facebook lórí ìjàǹgbara ti Yorùbá Nation, bẹ́ẹ̀ ni mò ń ṣe nítorí Yorùbá Nation, bó ti jẹ́ pé kò sẹ́ni tó rán mi, ẹnikẹ́ni ò rán mi níṣẹ́. Ohun tí èmi rí tó tọ́ tó yẹ, òun ni mò ń sọ tí mò ń ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Jẹ́ kí n kọ́kọ́ bi ẹ́, ìwọ tó bá ń gbọ́ fọ́nrán yìí, bóyá ìwọ ti darapọ̀ mọ́ mi tẹ́lẹ̀, orí mi gbà tí mò ń ṣe fọ́nrán yìí, àbí ìwọ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ àbí gbàkígbà tẹ́ bá rí fọ́nrán yìí. Mo fẹ́ kó kọ́kọ́ béèrè nǹkan kan lọ́wọ́ ara ẹ̀ pé ta ni ẹ́? Ibo lo ti ń bọ̀? Ibo lo dé dúró? Ibo lo ń lọ? Kọ́kọ́ béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ara ẹ̀. Ǹjẹ́ ìwọ ríra ẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé o ti ń mú gbogbo èròǹgbà ilé ayé ẹ̀ tó ní lọ́kàn, o ti ń múṣẹ? Ǹjẹ́ o rò pé nǹkan kan wà tó jẹ́ ìdíwọ́ àbí ìdènà fún ẹ tí ò jẹ́ kó lè mú àwọn nǹkan wọ̀nyí ṣẹ? Ǹjẹ́ o wà lára àwọn èèyàn tó ń gbé ẹ̀bi ìdí tí ò fi lè ṣe gbogbo ohun tó yẹ kó o ṣe bó ṣe yẹ kó o ṣe, tó ń gbé ru àwọn èèyàn kan? Ǹjẹ́ ìwọ gangan ṣé o ti yẹra ẹ wò fúnra rẹ pé ó dáa, tó bá jẹ́ àwọn èèyàn kan ló ń fà á tí mi ò lè ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe bó ṣe yẹ kí n ṣe, báwo ni mo ṣe lè gbára mi lẹ̀? Ọ̀nà wo lèmi gan lè tọ̀? Ṣé onígbàgbọ́ nìwọ, mùsùlùmí nìwọ, àbí ẹlẹ́sìn kan àbáláyé? Ǹjẹ́ o ti rò wò, o ti gbé yẹ̀ wò pé ṣé gbogbo ohun tí wọ́n sọ fún ọ nínú àwọn ìwé mímọ́ tó ń tẹ̀lé, tó ń kà, ṣé gbogbo ẹ̀ pátápátá òun ni òun tẹ̀lé? Ṣé gbogbo ẹ̀ òun ló yé ọ yégé? Ǹjẹ́ ìwé ẹ̀sìn kẹ́sìn tó wù kí wọ́n máa sìn tó ń kà àbí tó mọ̀, ǹjẹ́ ó dá ẹ lójú pé tó bá ṣàmúlò ẹ̀, ó lè ṣe atọ́kùn fún ẹ àbó lè ṣe ọ̀nà àbáyọ? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tàbí sí ilẹ̀ Yorùbá tí òye àṣà àti ìṣe Yorùbá tó sì yé dé ibì kan, nínú ọgbọ́n ọmọdé ti tèmi, ta tún wá bí sí ìdílé onígbàgbọ́ tí à ń pè ní Kristẹni, gẹ́gẹ́ bí ohun tó yé èmi, ohun kan tí mo rí pàtó tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa lọ́nà, pàápàá jùlọ àwa tí à ń pera wa ní onígbàgbọ́ àbí mùsùlùmí, òun ni wípé a gbé ẹ̀sìn tá à ń ṣe, a gbé e lórí, a gbé e lójú,
ìwé ẹ̀sìn tí wọ́n mú fún wa tí a fi ń ṣe àwọn ẹ̀sìn yìí, agbé lórí agbé lójú gan, ó jẹ wá lógún lélẹ̀ tí ò sí láìfí, lélẹ̀ tí ò sọ tó burú ń bẹ̀. ṣùgbọ́n nítorí pé a wá gbé àwọn nǹkan wọ̀nyí lójú, agbé lórí, àbìkítà láti ṣe àyẹ̀wò àwọn tó jẹ́ ti ilẹ̀ wa gangan, tó jẹ́ ohun abínibí wa, àwọn tó jẹ́ ogún wa gangan, àbìkítà láti ṣe àgbéyẹ̀wò ẹ̀ mọ́, àbìkítà láti mú lò mọ́, àbìkítà láti ẹ̀ ti bira pé ó da ìjó tiẹ̀ láwọn nǹkan kan tó da nínú nǹkan tí a bí wa mọ́ wọ̀nyí. Ó da àwọn nǹkan wo ni ò dá ń bẹ̀ tá lè yọ kúrò. Ó da ṣé dandan ni kí àwọn nǹkan yìí kó wà nínú nǹkan tá a mọ̀ gẹ́gẹ́ bí ọgbọ́n yìí. Ó da tá a bá fẹ́ yọ wọ́n kúrò bí kí la lè fi jùrọ̀ ẹ̀, tá a lè fi pààrọ̀ ẹ̀ tó máa dípò ẹ̀, tí ó sì máa jẹ́ bó ṣe yẹ kó jẹ́, tí ó máa rí bó ṣe yẹ kó rí. Ǹjẹ́ à ń bira wa léèrè àwọn nǹkan wọ̀nyí, ǹjẹ́ à ń ṣèwádìí ẹ̀? Ǹjẹ́ a ṣèwádìí ìdí tó fi jẹ́ wípé amúnimẹ́lẹ́rú, àwọn tó fọgbọ́n wá kó wa lẹ́rú, tí wọ́n fọgbọ́n tàn wá jẹ, ǹjẹ́ a bira wa ìdí tó ṣe jẹ́ pé àwọn náà ni wọ́n tún gbé ohun tí à ń lò, ìlànà tá à ń lò àti gbogbo ohun tá à ń ṣe, àwọn náà ni wọ́n tún gbé lé wa lọ́wọ́. Ǹjẹ́ a ti béèrè lọ́wọ́ ara wa báyìí bí? Ǹjẹ́ a ti bira wa wípé ṣó ṣeé ṣe fún èèyàn tí a mú lẹ́rú, tí a wá dá sílẹ̀ kúrò lóko ẹrú, tí ò wá gbọ́gbọ́n pé kó dọ́gbọ́n inú ara àbí kó máa lo ọgbọ́n inú ara ẹ̀, tó jẹ́ pé ọgbọ́n tí ọ̀gá ẹ̀ tó mú sóko ẹrú, tó dálẹ̀ lóko ẹrú, tó gbélé lọ́wọ́ pé kó máa lò, òun nìkan náà ló ń lò. Ǹjẹ́ a ti bira wa pé ṣérú ẹni bẹ́ẹ̀ ṣó lè ṣe àṣeyọrí àbí ojú kan náà ni ó ti máa pòyè? Ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀, tá a bá ní ká sọ òótọ́ fúnra wa, ṣó ti kúrò nínú ìgbèkùn oko ẹrú àbó ṣì wà lóko ẹrú? Àwọn ìbéèrè wọ̀nyí ni mo fẹ́ ká máa bira wa, ká máa dáhùn. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ Kristẹni tí èmi jẹ́, àpẹẹrẹ ọ̀rọ̀ mi inú Bíbélì, òun náà ni màá mú wa lọ. Mo rántí ìtàn kan tí wọ́n sọ fún wa nínú Bíbélì nígbà tí a wà ní ọmọ kéékèèké tí à ń lọ sí ilé àwọn ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ìyẹn Sunday school. I remember when we were still young and we do go to the Sunday schools, and right there in those classes they taught us some things about God, and they tell us a lot of stories. Most people looking at me today or watching me whenever I'm speaking, they think I know the Bible that much, but like I do tell people, no, I don't. Everything I'm saying right now that I relate to the Bible or that I know, those are still stories I remember from back in the days when we used to go to Sunday schools as young kids. Now, I remember this story that we were told about the master who gave some talents to his servant while he was traveling. And it was said that he gave each and every one of them different talents, expecting them to give him a feedback when he returns back. Now, it so happened that one of them was given some talents, I think about 3 talents. And because he was given 3 talents, he thought that the master was too hard on him. Why would the master give the other guy 10 talents and he gave 20 to one, while he gave him 3 talents? So why the rest of them that had this much talent were trying to do something with their talent so that it can multiply? The one with the 3 talents said, well, I know my master. I know he's a hard-headed person, and I know he's an unforgiving person. I know when he comes back, he's going to ask for his talent. I'm not going to use it. I will go and keep it somewhere so that when he comes, I will be able to give him his talent back. So they said he went and dug, a pit and then hide the talent in there. He did not utilize it. He didn't use it for nothing. Lo and behold, when the master came back and everybody was coming to tell their master what they did with their talent, the one with the 20 came. His talent already multiplied 100-fold. The one with 10 talents also came. His talent had already multiplied 10-folds. 100-folds.
Now, when it comes, we were told that when it comes to the turn of the one with the 3 talents, he came in and told his master, he said, "Master, I know you. I know you are a very hard person to deal with. And therefore, the talent you gave me, I didn't do nothing with it. I kept it for you. Here it is." And lo and behold, we were told that the master told him that he was an unfruitful servant. And he took the 3 talents from him, gave it to the ones that already had much, right? And then sent that servant away because it's not useful. Kí ni mo ń gbìyànjú àti sọ? Nínú ìtàn tí wọ́n sọ fún wa yìí nínú Bíbélì nípa ọ̀gá kan tí wọ́n ló fẹ́ rìnrìn àjò tó wá pe àwọn ọmọọṣẹ́ rẹ̀, àwọn ẹrú rẹ̀, wọ́n ló wá fún wọn ní tálẹ́ǹtì. Ó fún kan ní 20, ó fún kan ní 10, ó fún kan ní 3. Ìgbà tó lọ tán, èyí tán fún ní 20, ó fi 20 títí ẹ̀, ó fi ṣiṣẹ́. Ó rí ìlọ́po ẹ̀ ní ìlọ́po lọ́nà 100. Èyí tán fún ní 10, òun náà fi tiẹ̀ ṣiṣẹ́. Òun náà rí ìlọ́po ẹ̀ lọ́nà 100. Àmọ́ wọ́n ní eléyìí tí a fún ní 3, ó mú 3 títí tiẹ̀. Ó sọ fúnra ẹ̀ pé, ọ̀gá burúkú òkúròrò yìí, mo mọ̀ pé tó bá dé yóò wá béèrè nǹkan tó fún mi. Jẹ́ ya lọ tọ́jú ẹ̀ kí n má fọwọ́ bà tó bá dé kí n lè kó nǹkan ẹ̀ fún. Nígbà tó fún ẹnìkan 20, tó fún ẹnìkan ní 10, tó wá fún èmi ní 3, mo sì mọ̀ pé ó fi dẹ mí ni tó bá dé yóò wá béèrè nǹkan ẹ̀. Mi ní ìlò jẹ́ lọ rí mọ́lẹ̀. Wọ́n ló rí mọ́lẹ̀, ó kò pamọ́. Ìgbà tí ọ̀gá wọn dé, ẹni tó ń fún ní 20, ó wá, ó jábọ̀, ó jíyìn iṣẹ́ tó ṣe pẹ̀lú tálẹ́ǹtì 20 tí wọ́n fún. Ó sọ fún ọ̀gá ẹ̀ pé òun ti rí ìlọ́po ẹ̀ lọ́nà 100. Ọ̀gá rẹ̀ kí pé ó kúṣẹ́, ọmọ ọ̀dọ̀ rere, dó sápá bí. Èyí tí wọ́n fún ní 10, wọ́n lòun náà wá, ó ṣe kíni? Ó jíyìn iṣẹ́ ọwọ́ ẹ̀ fún ọ̀gá ẹ̀ pé tálẹ́ǹtì 10 tó fún mi, ohun tí mo fi ṣe ni mo ti rí ìlọ́po ẹ̀ lọ́nà 100. Ọ̀gá rẹ̀ kí òun náà pé ó kúṣẹ́, ọmọ ọ̀dọ̀ rere, ó kú akin ọmọ ṣe, bọ́ sí ẹ̀gbẹ́ ẹnìkejì ẹ̀ ń bí. Nígbà tó kẹ́ ẹni tí a fún ní 3, wọ́n ní ẹni tí a fún ní 3, ó jáde wá. Ó sọ fún ọ̀gá ẹ̀ pé, tálẹ́ǹtì 3 tó fún mi, ó wà ń bì, mi ò fọwọ́ kàn torí mo mọ̀ pé òkúròrò ni ọ́, nítorí pé tó bá dé, ó wà béèrè nǹkan ẹ̀ lọ́wọ́ mi. Mi ò fọwọ́ kàn ó ní. Wọ́n ní ọ̀gá ẹ̀ sọ fún yín pé, kókó 3 ọwọ́ ẹ̀ yẹn, wọ́n gbà lọ́wọ́ ẹ̀, wọ́n pín fún àwọn tó ti ní púpọ̀ tẹ́lẹ̀, àwọn 2 tó wà ńlẹ̀. Wọ́n ló wá sọ fún pé kó kúrò níwájú òun nítorí pé kíni? Kò so èso rere. Èyí tó já sí pé ọ̀gá ẹ̀ rí fún èèyàn tí ó jẹ́. Kí ló mú mi tí mo fi ń fi eléyìí ṣe àkàwé, tí mo fi ń fi ṣe àpèjúwe? Ẹ má gbàgbé mo ti sọ fún wa. Mo ní agbára wa níyànjú, á lára wa lọ́yẹ̀, á sì mọ̀ kọ́ra wa, á máa sọ fúnra wa. Ìdí ẹ̀ ta fi ní láti béèrè pé ta ni wá gẹ́gẹ́ bí ọmọ ibi tí à ń pè ní agbègbè Áfíríkà. Ta ni wá gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú? Ta ni wá gẹ́gẹ́ bí Yorùbá níbi tí a ti pilẹ̀ṣẹ̀ wá gangan, àwa gangan? Ta ni wá? Kí ni ìdí ẹ̀ tí ọba Elédùmarè tó ṣe ṣẹ̀dá wa sí ilẹ̀ Yorùbá wípé ibẹ̀ la bí wa sí? Kí ni ìdí ẹ̀ tó jẹ́ pé nínú ọgbọ́n tí Ọlọ́run ọba Elédùmarè tó fi jíǹkí wa gẹ́gẹ́ bí Yorùbá aláwọ̀ dúdú, òun ni àwọn àṣà àti ìṣe àwọn bàbá wa wà, léyìí tó jẹ́ pé tẹ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gan, tẹ bá padà lọ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tán kọ sínú Bíbélì, ní inú Bíbélì ìgbà láéláé, Old Testament, rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó fara pẹ́ra wọn. Ṣé wọ́n pé Bíbélì, wọn ò tí ì kọ Bíbélì nígbà tí àwọn bàbá yìí tí wọ́n ń ṣẹ̀mí, tí wọ́n ń ṣe ilé ayé wọn. Ṣùgbọ́n tí ẹ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà nínú Old Testament, nínú ìwé Bíbélì ìgbà láéláé, rí i pé ó bá ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn bàbá yìí tí wọ́n ń ṣe, ó bá a mu. Kí ni ìdí tí Elédùà tó ṣe dá wọn síbi tó dá wọn sí? Kí ni ìdí tí Elédùà tó fi jogún gbogbo nǹkan tó jogún sí sàkání wọn? Kí ni ìdí tó jẹ́ pé nígbà yẹn, pẹ̀lú bí wọ́n ṣe lájú, pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí, àwọn bàbá yìí wọ́n ń gbé ìgbé ayé tó jẹ́ pé ọjọ́ orí wọn, ọjọ́ ayé wọn, wọ́n ń pẹ́ láyé
ju àwa ta ní àti tẹ̀síwájú pé àti lọ́gbọ́n lè nìgan lọ. Kí ni ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀? Kí làwọn bàbá yìí ń ṣe? Kí ni wọ́n ń jẹ? Kí ni wọ́n ń mu? Kí ló dé tó jẹ́ pé ìgbà tí àwọn tí ó mú wọn lẹ́rú tó mú wọn sìn dé, wọ́n kọ́kọ́ gba àwọn àṣà àti ìṣe kúrò lọ́wọ́ wọn? Ìgbà tí wọ́n gbà kúrò lọ́wọ́ wọn, kí ló dé tí wọ́n fi mí jùrọ̀ ẹ̀ tán fi pààrọ̀ ẹ̀ fún wọn? Kí ni ìtumọ̀ ohun tí wọ́n fi pààrọ̀ ẹ̀ tí wọ́n fi jùrọ̀ ẹ̀ fún wọn? Àwọn nǹkan tí mo fẹ́ kí gbogbo wa kájọ máa wádìí, kájọ máa béèrè lélẹ́yìí, nítorí pé nínú ìwádìí àti ìbéèrè láti máa rí ìdáhùn sí àwọn ohun tó rú wa lójú, ibẹ̀ ládẹ̀ tí máa rí ọ̀nà àbáyọ sí àwọn ohun tó dàbí pé ó ta kókó nínú ìrìn àjò wa. Ibẹ̀ láti máa rí ìlànà àti ọ̀nà tí a gbà rí pé ọjọ́ ọ̀la àti ọjọ́ iwájú àwọn ọmọ wa ó dáa. Ibẹ̀ la ó ti rí pé tó bá yá àwọn ọmọ Yorùbá á gbára wa kúrò lábẹ́ oko amúnisìn. Nígbà tí a bá wá gbára wa lẹ̀ tán, tá gbára wa kúrò tán, a ó lè wá sọ fún àwọn aláwọ̀ dúdú tó kù pé báyìí la ṣe rìn, báyìí la ṣe tá, báyìí la ṣe tọ̀, báyìí la ṣe ṣe tó fi ṣeé ṣe. Ó yá, ẹ̀yin náà darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká jọ ṣe báyìí. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ ká jọ ṣe báyìí. Tá bá jọ ṣe báyìí, a lè yọrí síbi tó dáa àti ibi tí a fẹ́ kó yọrí sí. Gbogbo wa a lè jọ kọ́wọ́ rìn, a lè kọjú sí ọ̀tá kan ṣoṣo tí gbogbo wa jọ ní, tó ń sọ fún àwa aláwọ̀ dúdú wípé àjámọ̀ nǹkan kan. Ṣé rí, àwa la fi àyè lẹ̀ o. Ó dàbí ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń sọ ni. Wọ́n ní àkùkọ òun ló sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ fúnra ẹ̀ pé ó gbé orí òun kò ń ṣe ná. Nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kọ̀lọ̀kọ̀lọ̀ bá rí àkùkọ torí ó gbé orí àkùkọ, a máa sá sẹ́yìn nítorí pé ó rò pé iná ló gbérù. Ẹ̀rù a máa bà pé kíní tó yẹ kí n mọ fi panu tó gbéná rù yìí, mọ̀ jẹ́ ń súnmọ́, mi lè súnmọ́. Àmọ́ nígbà tó yá àkùkọ fúnra rẹ̀ ni wọ́n ló sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ wípé ó gbé tó ń gbé sórí iṣẹ́ kì í ṣe náà o. Ìwọ fọwọ́ bá wò ó rí pé kò lè jó ọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa ṣe rí gẹ́gẹ́ bí èèyàn aláwọ̀ dúdú. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa ṣe rí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Kọ̀lọ̀kọ̀lọ̀ wa, àmì adìyẹ wa ló sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ pé ó gbé orí wa kì í ṣe ná. Àwa la sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ pé kó súnmọ́, kó fọwọ́ kàn, kó wò wò. Ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ wá rí pé ẹran jọbọjọbọ ni mò ń sá fún látijọ́ ẹ̀ tí mo rò pé ó gbéná rù ni. Bó ṣe di pé kọ̀lọ̀kọ̀lọ̀ rí pé ẹran tó dùn ni, bí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe bẹ̀rẹ̀ sí kí adìyẹ wa mọ́lẹ̀ lélẹ̀. Àwa la tara wa lọ́pọ̀ fún àwọn aláwọ̀ funfun. Àwa la tara wa lọ́pọ̀ fún oríṣiríṣi àwọn ẹ̀yàkẹyà tó wà káàkiri tá a sọra wa di bọ́ọ̀lù fáráyé gbá. Ó sì dìgbà tí ọ̀rọ̀ yìí tó bá tó yé wa wípé àwa fúnra wa la ṣera wa bẹ́ẹ̀ ká tó gbára wa kúrò lóko ẹrú tá a wà. Ó ní mo wá ń pe àkíyèsí yín sílẹ̀ ní pé ǹjẹ́ ohun tí Ọlọ́run ọba mi Elédùmarè tó fi jíǹkí àwa ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ohun àmúṣayé, gẹ́gẹ́ bí ohun àmúṣagbára tá a pàtì, tá a káràmásìkí ẹ̀, tá a wádìí ẹ̀, táwọn tó ní lọ́wọ́ tí wọ́n fi lé ọmọ wọn lọ́wọ́ mọ́ nítorí pé oníkálukú ń sá. Ǹjẹ́ ṣé kìí ṣe tálẹ́ǹtì tí Ọlọ́run fún wa tó retí pé ká lò kó gbèrú sí, kó dirún digba, ká lè mú èrè wá ń bẹ̀ ní ọ̀nà ẹgbẹẹgbẹ̀rún? Ṣé kìí ṣe òun ni alọ́rìmọ́lẹ̀ àbí ta kó dànù, ta wá ń wo tẹni ẹlẹ́ni, tá à ń sátẹ̀lé tẹni ẹlẹ́ni? Ṣé kìí ṣe òun ló ń fìyà jẹ wá? Ṣé kìí ṣe òun ló mú wa tá wà níbi tí a wà? Ìbẹ̀rẹ̀ leléyìí o. Gbogbo atótónu tí mò ń ṣe látẹ̀kan àtòun tí mò ń sọ, ìbẹ̀rẹ̀ leléyìí. Mo fi ń pè wá wọlé wípé bí irú àwọn ọ̀rọ̀ ìsítí, bí irú àwọn nǹkan tá a máa fi gbára wa níyànjú àtòun tá a máa ṣe níbí òun leléyìí. Ẹ má gbàgbé mo ti sọ fún wa ṣáájú bí ọ̀rọ̀ eré ìdárayá máa wà ń bẹ̀, ọ̀rọ̀ ìròyìn máa wà ń bẹ̀, ọ̀rọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń lọ ó máa wà ń bẹ̀ tí ò di dandan kó ní nǹkan kan ṣe pẹ̀lú ohun tá à ń sọ lórí ìjìjàǹgbara Yorùbá Nation. Àwọn fọ́nrán yìí sì ní màá máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà kí wọ́n má gùn jù, kó má lọ títí. Mo lè ṣe lédè òyìnbó
láàrin èdè òyìnbó mi mo lè sọ Yorùbá, mo lè sọ broken, mo sì lè ṣe kí n sọ Yorùbá láti bẹ̀rẹ̀ dópin, mo lè ṣe kí n sọ òyìnbó láti bẹ̀rẹ̀ dópin. Ẹ̀yin èèyàn tí ẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ̀yin ni kẹ́ bá mi gbà bẹ́ẹ̀, kẹ́ bá mi fara mọ́. Mo wá ń kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ìkànnì. A ti bẹ̀rẹ̀ lénìí náà nìyẹn. Ẹ̀yin tí ẹ bá rí, ẹ bá mi sọ fún àwọn tí ò bá rí wípé tọ̀ Michael Ọlá ó ti bẹ̀rẹ̀ lórí YouTube. Ohun tó sì sọ tó ṣe ni. Ìwọ tó bá mi rí fọ́nrán yìí, ẹ bá mi pín, ẹ bá mi sọ fáwọn èèyàn. Mo fẹ́ kàn darapọ̀ mọ́ mi lórí ìkànnì. Inú mi á dẹ̀dùn, ayọ̀ mi á kún tí ẹ bá lè ṣe bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Mo ní ìròyìn yàjóyàjó kan tí mo fẹ́ fi hàn wá. Màá fi àwọn àwòrán hàn wá, màá fi fọ́nrán hàn wá lọ́la lórí ìkànnì. Ẹ pàdé mi lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Kò ní pẹ́ tó báyìí lọ́la tí màá fi jáde. Àkókò tí n bá máa jáde lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Níwọ̀n bá àgbà tó ti jẹ́ pé lórí YouTube lélẹ́yìí, màá máa kọ àkókò tí màá jáde, màá máa kọ síta fún wa. Ẹ rí lórí Facebook page mi lọ́la. Màá sọ fún wa pé títí àkókò báyìí ni màá jáde pé kẹ́ pàdé mi. Títí dìgbà tá a bá wá pàdé, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín Dr. Mike Ọlá Ifágúgù ni mò ń sọ fún yín pé a ríra láyọ̀, a pàdé láyọ̀ láṣẹ Èdùmàrè. Once again, we are going to round up for tonight, but like I said in Yoruba language, I'll be coming back tomorrow and I have something very important I want to share with us. This is something that I saw on the news in America. It's trending right now. Most of the radio stations are discussing it, and it has to do with somebody from Nigeria. The name Nigeria all across America is known for a lot of great things, but people really don't talk much about those good and great things. But every now and then, when something bad or when something that the society frowns upon comes up and the name Nigeria comes up in it, people tend to spread it like fire. The news media tends to talk about it. And I'm very sure and certain, and I can assure you now, most of you that lives in America, except you want to deceive yourself, you will say when you go outside or when you mingle with people in America and they get to know you are from Nigeria, that they don't look at you one way or the other, even though you might be a nice person. But there is this, this thing about the name Nigeria. Once they know you are from Nigeria, they are looking at you that you could be a fraudulent person, or you could be a money launderer, or a scammer, things like that. Now, I'm going to bring you a story tomorrow. It's a trending story in America right now. Most of the radio stations are discussing it. In fact, the whole of last week, that was all they were talking about somebody that used to live here. Now, based on what I learned, the FBI is on their trail. It was a couple, husband and wife. The FBI were on their trail, and then they packed up and left, ran back to Nigeria. Tomorrow I will be bringing you that story. I'm still investigating on it, but as at right now, I think we can start on it. Lọ́la ìpàdé mi, màá fi fọ́nrán kan hàn wá, a máa sọ̀rọ̀ nípa nǹkan kan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà, nípa àwọn ọkọ àtìyàwó kan tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà, tí awuyewuye ń lọ lórí wọn, tó jẹ́ pé ọ̀rọ̀ wọn gba gbogbo orí rédíò ní ilẹ̀ Amẹ́ríkà kan lọ́sẹ̀ tó kọjá. Àwọn ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìròyìn gan ló ń sọ̀rọ̀ nípa wọn. Kí ló ṣẹlẹ̀, kí ni wọ́n ṣe? Àmọ́ nọ́mbẹ̀ lọ́la, a máa láyé ra wa, a máa sọ fúnra wa. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń gbé orílẹ̀-èdè Amẹ́ríkà, àfẹn tí ó bá parọ́ nínú yín ní olóhùn ò mọ̀. Táwọn èèyàn bá ti rí wa, tán bá ti mọ̀ pé Nàìjíríà ló ti wá, wọ́n máa ń fi irú ojú kan wò wá. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa làwọn ọmọ wa ń ṣe, làwa náà ń ṣe. Wọ́n á máa sọ, àmọ́ wọn ì dúró sórí ẹ̀ kan máa sọ lọ títí bíi pé tán bá ti rí nǹkan kan tí ò dáa, tí orúkọ Nàìjíríà bá ti jáde ńbẹ̀, òun náà máa ń rán mẹ́nu jù. Ojú yẹn náà máa wá fi ń wò wá. Gbogbo wa tán bá ti rí wa níbikíbi, tán mọ̀ pé ọmọ Nàìjíríà ni wá,
ojú gbájúẹ̀ oníjìbìtì àbí ẹnìkan tó ń bá wọn ṣe àwọn nǹkan bìrìbìrì ṣá, òun náà máa fi ń wò wá. Tó bá di lọ́la màá máa nà ń bẹ̀ fún wa títí dìgbà tá a bá pàdé. Mo ní ká sùn láyọ̀ ò ká jí láyọ̀ láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.